Bàbá Mufti àgbà Sheikh Daud Imran Mọ́láàsán kalẹ̀ síbi àpéjọpọ̀ kan tó wáyé ní gbọ̀ngàn ilé ẹ̀kọ́ gíga fásitì Ìbàdàn níbi tí àwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ti ń ṣe àpérò nípa ohun tí ó ń ṣẹlẹ̀ nípa bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kan àwùjọ mùsùlùmí pé wọ́n ń pa ẹlẹ́sìn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ìjókòó yìí láti rí àáfàá àgbà Sheikh Dr. Ahmad Gumi láti ilẹ̀ Haúsá lọ́hùn àti àwọn àgbà àáfàá bíi Dr. Al-Ashraf Bilal. Ibẹ̀ láti rí bàbá wa Al-Waziri àgbà Sheikh Yakub Al-Magaji ọlọ́mọ tí wọ́n jẹ́ wàsíìrì àgbà fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá. Ibẹ̀ láti rí bàbá wa Kúnlé Sanni. Ibẹ̀ láti rí aṣíwájú àdínì ilẹ̀ Ìbàdàn bàbá wa Onímàálù. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré àná olóyè Bankole náà gbẹ̀yìn. Aṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ń bẹ níjókòó. Kódà ilẹ̀ Ìgbò gan wọn ò gbẹ̀yìn nínú ìjókòó yìí. Oríṣi àwọn nǹkan ni wọ́n gbé ibẹ̀ sọ níbi tí àwọn àgbààgbà ẹ̀sìn mùsùlùmí tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn lórí pé irú ọkọ̀ tí wọ́n ń sọ àwùjọ mùsùlùmí lórí ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àti àwọn ìjínigbé tó ń lọ lórí Nàìjíríà bí wọ́n ṣe ń fi ẹ̀sùn kan mùsùlùmí tí wọ́n ń pe mùsùlùmí ní ọkọ̀ tí kìí ṣe ti mùsùlùmí wọ́n fẹ́ ẹ̀hónú wọn tí wọ́n sì ké gbàjarè sí ìjọba wípé ìjọba gbọ́dọ̀ fi ọwọ́ tó le mú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àti àwọn ìwà aburú tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní abala àríwá bíi Borno, Zamfara, Benue àti àwọn ìpínlẹ̀ míì àti eléyìí tó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà. Nínú ìjókòó yìí ni Dr. Ahmad Gumi ni wọ́n ti sọ oríṣiríṣi ìpèníjà tí wọ́n ní, oríṣiríṣi ọkọ̀ tí àwọn èèyàn ń pè wọ́n pé táwọn bá yọ síbí táwọn yọ sọ́hùn, oríṣiríṣi ọkọ̀ ni wọ́n ń pè àwọn o látàrí dáadáa àti ìmọ̀ràn tí àwọn ń gba ìjọba wípé gbogbo àwọn tí wọ́n ń pè ní báńdíìtì yìí pé ìṣẹ́ òun òṣì àtàrí ìgbésí ayé ìdẹ̀kùngbé ló sọ wọ́n di ìdàkudà, pé tí ìjọba bá lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n sì kó wọn sójú kan tí wọ́n kọ́ ilé ẹ̀kọ́ fún wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ táwọn náà gbóòórùn ìgbáyé gbádùn tó rọrùn, ó ṣeéṣe kí ẹ̀mí wọn yí padà, kí àwọn míì táwọn náà tún fẹ́ kópa nínú irú àbàjẹ́ yìí káwọn náà kí wọ́n rí i pé kò sí dáadáa níbi kí àwọn ọmọ hùwà ìbàjẹ́. Eléyìí ni ohun tí Dr. Ahmad Gumi sọ níbẹ̀. Àtòríṣi àwọn professor, àwọn prof, àwọn doctor tí wọ́n sọ èròǹgbà wọn. Lẹ́yìn èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbẹ̀ tó ń gba àwùjọ mùsùlùmí nímọ̀ràn pé ọ̀nà tí a lè gbà borí àwọn orúkọ burúkú tí wọ́n ń pè àwa mùsùlùmí ni ká fi ìmọ̀ ṣọ̀kan ká sì fi ọwọ́ sowọ́pọ̀, torí pé tí a bá tú ìdí ohun tó ń ṣẹlẹ̀ dáadáa a ó rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń hu ìwà ìbàjẹ́ yìí wọn ì ṣe mùsùlùmí, wọ́n kàn fi orúkọ mùsùlùmí ṣe aburú ni. Lókè yìí ni àwọn àgbààgbà afáà ti ṣàlàyé àǹfààní tó wà níbi ètò ọrọ̀ ajé tí òfin ẹ̀sìn mùsùlùmí là kalẹ̀, tí wọ́n sì ṣàlàyé bí àwọn ilé ìfowópamọ́ tó jẹ́ ti mùsùlùmí tí wọ́n sì ń kópa níbi mímọ́ yá àwọn èèyàn lówó tí kò ní èlé nínú láti fi mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí, tí wọ́n sì ṣe àlàyé nípa ọ̀nà tí ìjọba lè gbà lo àǹfààní yìí fún àwọn ọ̀dọ́ tí wọn ò fi ní mọ rí wọn lò fún iṣẹ́ ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ìbàjẹ́ mìíràn lórílẹ̀‐èdè Nàìjíríà, tí àlàáfíà yóò fi jọba nígbà tí àwọn náà bá ń rí ọwọ́ kìbọnú tí wọ́n sì ń gbé ìgbésí ayé tó tẹ́ wọn lọ́rùn. Ní orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀‐èdè Nàìjíríà ni àwọn aṣojú kọ̀ọ̀kan ti wá tí wọ́n aṣojú ẹ̀yà kọ̀ọ̀kan. Lẹ́yìn èyí ni bàbá Mufti àgbà àti àwọn ikọ̀ wọn gbéra tí wọ́n padà sí ìlú Ìwó lẹ́yìn tètò parí.